ẹ̀yin èèyàn ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè ló ń lọ lọ́kàn àwọn èèyàn, bẹ́ẹ̀ ni àwọn èèyàn náà fi ránṣẹ́ sórí social media pé kí ló ṣẹlẹ̀ tí ó fi jẹ́ pé nígbà táwọn èèyàn ń sọ̀rọ̀ pé adúpẹ́ lọ́wọ́ DSS, adúpẹ́ lọ́wọ́ Nigerian Army, Àmọ̀tẹ́kùn, pé kí ló dé tí wọ́n dárúkọ ìlú ẹkùn, pé ṣé olóyè Sunday Igboho ṣé kò bá wọn lọ ni, ṣé òun náà ò sí lára rescue team tí ó lọ síbi tí wọ́n ti lọ rescue àwọn ọmọ yẹn. Gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ nínú fídíò yìí pátápátá. Nínú economics wọ́n pè kinní kan ní division of labour. Ibi tíṣẹ́ olóyè Sunday Igboho dé nínú iṣẹ́, nínú nǹkan tó ṣẹlẹ̀ yìí, gbogbo ẹ̀ náà lẹ́ máa gbọ́ nínú fídíò yìí. Ẹ má bínú, ẹ jọ̀ọ́, kó tó di pa máa wo fídíò yìí lọ, ẹ bá mi kílìkì lé subscribe button tó wà nísàlẹ̀ yẹn. Ọwọ́ yín tẹ́ fi ń tẹ subscribe yẹn, ẹ ò ní fi gbé ọmọ sí, ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́. Ó yá, ẹ jẹ́ ká wo fídíò yìí náà. Lọ ní pé olóyè Sunday Igboho ti ṣiṣẹ́ tiwọn pẹ̀lú àwọn federal police, wọ́n ti lọ ṣe research, wọ́n ti rí bí gbogbo yẹn ṣe rí, wọ́n ti discover, wọ́n ti ní pé ibi iná wà. Ẹ rí i pé bàbá Kọ́lá Olóòtú ṣe fídíò kan nígbà kan, wọ́n ní àwọn ọmọ yẹn ò pé ibi tán wà báyìí ò pé àwọn olóyè Sunday Igboho pé wọ́n ti rí wọn, pé wọ́n ní wọ́n ti wà ní bíi bọ́dà láàrin Nàìjíríà àti Benin, something like that, tí bàbá Kọ́lá Olóòtú tó ń sọ, tó dẹ̀ jẹ́ pé through olóyè Sunday Igboho náà ṣe ń get information yẹn. But a ṣe máa padà sí orí ọ̀rọ̀ olóyè Sunday Igboho, but nínú tẹ́ bá wo fídíò bí àwọn DSS, àwọn Nigerian Army, gbogbo àwọn tó jẹ́ security personnel, tẹ́ bá wo fídíò bọ́n ṣe mú àwọn people ìbọn ṣe pa wọ́n, ẹ mọ̀ pé Nigerian Army pé wọ́n ń ṣiṣẹ́, àwọn DSS wọ́n ń ṣiṣẹ́, àwọn tó jẹ́ pé security kìíní ní Nàìjíríà wọ́n ń ṣiṣẹ́. Bẹ́ẹ̀ mo wá discover pé bóyá torí wọn rí order láti òkè ni, tàbí kó jẹ́ pé láàárín wọn wọ́n rí àwọn tó jẹ́ pé saboteur, tó jẹ́ abẹ̀yìnbọ̀bọ̀jẹ́. Reason tí mo ṣe ń sọ bẹ́ẹ̀ ni wípé ẹ rí fídíò kan tó ṣẹlẹ̀ tí man tí ó kidnap sójà yẹn àti ìyàwó ẹ̀, ọ̀gá sójà ní ṣe Sokoto ni, tó kidnap ọ̀gá sójà yẹn. Ó sọ̀rọ̀ kan, ó ní wọn lè róhùn mú, ó ní kékeré ìdí tí wọ́n ṣe lè róhùn mú. Ó ní gbogbo àwọn boys sójà yẹn pé kó tó di pọ́n dọ́dọ̀ òun ni òun ti mọ̀ pé because nínú àwọn sójà tó ń bọ̀ pé boys òun ló pọ̀ jù láàrin wọn, wọ́n ti máa ṣàlàyé fóun pé then irú àwọn yẹn wọn lè róhùn kan láwọn fẹ́ pa òun, that is one. So tẹ́ bá wo bí wọ́n ṣe mú àwọn eléyìí, ẹ wo ọgbọ́n tí wọ́n dá. Nígbà tí àwọn sójà tí wọ́n bẹ̀rẹ̀ sí súnmọ́ àwọn people yìí, wọ́n mọ̀ pé àwọn sójà ti wà nítòsí làwọn náà bá fi ohùn ránṣẹ́ pé ẹ wà, a rí pé ẹ ti súnmọ́ bí o, bẹ̀tẹ̀ bá súnmọ́ bí jù, a ṣe kí ni, a máa pa àwọn ọmọ yẹn àti tíṣà àwọn akàn máa wéèsì wọn dànù. Ó dáa, kí ló wá ṣẹlẹ̀? Àwọn DSS, Ọlọ́run, ó yẹ ká máa pàtẹ́wọ́ fún wọn. Làwọn náà bá wò pé okay, kí náà lè ṣe. Ẹ rí i pé irú ibẹ̀ yẹn sìn ó ti kọjá àsìn, kò ń ṣe nǹkan tí ìjọba lè ní pé ó yá olóyè Sunday Igboho ó yá lọ ṣe lé ìwá. Àwọn DSS wá wò pé okay, call tí wọ́n make call, wọ́n bá bẹ̀rẹ̀ sí trace call wọn trace call wọn sí gbogbo àwọn family wọn, bó ṣe máa ń bá àwọn family wọn sọ̀rọ̀, gbogbo àwọn tí wọ́n máa ń pè lórí call, bí DSS bó ṣe bẹ̀rẹ̀ sí trace call àwọn people yìí nìyẹn. Now wọ́n wá trace ẹ̀ dọ́dọ̀ àwọn family wọn ní Kaduna, Maiduguri, àwọn gbogbo àwọn northern state yẹn. Wọ́n bẹ̀rẹ̀ sí trace call wọn pé ta làwọn eléyìí máa ń pè. Nínú àwọn tí wọ́n máa ń pè, bàbá wọn wà ń bẹ̀, ìyá wọn wà ń bẹ̀, ìyàwó wọn wà ń bẹ̀, ọmọ wọn wà ń bẹ̀. Báwọn DSS wọ́n ṣàṣeṣe iṣẹ́ yẹn, wọ́n wá lọ gbé gbogbo àwọn tí àwọn eléyìí máa ń pè yẹn, wọ́n gbé ìyàwó, wọ́n gbé ọmọ, wọ́n gbé bàbá, wọ́n gbé ìyá ẹlòmíì nínú wọn. Now àwọn DSS wá ṣe fídíò, wọ́n wá send ẹ̀ sí àwọn people pé ẹ wo bí o, mo máa àwọn ẹni tó sọ̀rọ̀ yìí náà mo máa ṣe play ẹ o, English náà sọ, I'm just trying to interpret it in Yorùbá, but mi ò ní lè gbé ojú wọn torí tàbí ká kàn show ẹ̀ díẹ̀. Bẹ́ẹ̀ nǹkan tí mo sọ ni pé wọ́n ṣàkó àwọn family àwọn ilé náà bá fi hàn wọ́n pé ẹ ti rí àwọn family yín, bàbá yín, ìyá yín, ọmọ yín, ìyàwó yín rèé o. Tí ẹ bá fọwọ́ kan àwọn ọmọ yẹn, tàbí tẹ́ bá fọwọ́ kan tíṣà kankan nínú ibẹ̀ yẹn, nǹkan tẹ́ ẹ ṣe fún wọn, a máa wipe gbogbo family yín, a máa pa wọ́n pátápátá. Wọ́n ní bí àwọn eléyìí ṣe wá ní pé ó dáa, mọ̀ nǹkan, àwọn tí a fẹ́ kẹ́ release tẹ́lẹ̀, ó dáa, kò ń ṣe pé ẹ fi wọ́n lẹ̀, bẹ̀tẹ̀ ẹ kàn bá wa sọ̀rọ̀ owó, ẹ jẹ́ ká jọ negotiate. ń sìn yìí wọ́n wá ń bẹ àwọn DSS àti Nigerian Army pé ó dáa, ẹ jẹ́ ká negotiate ńgbà yẹn pé àá fi wọ́n lẹ̀. But at that time àwọn DSS ò gbà mọ́.
wọ́n wá fún wọn ní 72 hours pé ẹ̀yin pípù yìí a fún yín ní 72 hours tí ẹ bá release àwọn ọmọ yìí à launch attack lórí yín o. Now àwọn eléyìí náà sì ní strong head pé kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ meanwhile àwọn route tí wọ́n lè gbà escape gbogbo ẹ̀ ni àwọn military personnel, àwọn DSS, àwọn gbogbo àwọn tó ṣáà lọ rescue team gbogbo ẹ̀ náà ti wà gbogbo ibi tán lè gbà jáde. Tẹ́ ẹ bá wo fídíò yẹn àfi bí ìgbà téèyàn ń wo American film, gbogbo ẹ̀ làwọn military personnel yẹn náà ti wà. Mo wá ń gbọ́ tọ́ga sójà yẹn wá sọ fún wọn pé when you hear boom pé don't shoot yet o, hold your rifle, make sure pé ẹni tẹ́ fẹ́ pa gangan lẹ́ ń rí o, ẹ rí ẹni tẹ́ fẹ́ pa gangan kó tó di pé ẹ máa shoot o, pé ẹ rí ẹni tẹ́ fẹ́ pa, ó ní tẹ́ bá ti gbọ́ boom ẹ rí ẹni tẹ́ fẹ́ pa kó tó di pé ẹ shoot ẹ. Ẹ mọ reason tó dẹ̀ ṣe ń give order ni pé torí boom yẹn gbogbo máa scatter, àtàwọn tó fẹ́ pa o àtẹni tó fẹ́ pààyàn àti àwọn ajínigbé gbogbo wọn máa scatter sínú igbó. So tó bá kàn shoot gbàgbàgbàgbà pé èèyàn kan ló sá lọ yẹn ó ṣeé ṣe kán pa lára àwọn tí wọ́n jí gbé. So ọ̀gá wọn fún wọn ní warning nínú fídíò tí mo wò, torí fídíò yìí wà dáadáa ó wà káàkiri lórí Telegram pé tẹ bá ti gbọ́ boom ẹ wojú ẹni tẹ fẹ́ pa dáadáa, ẹ rí pé ẹ rí ẹni yẹn kó tó di pé ẹ shoot ẹ. Now nígbà tí mo wo fídíò yẹn tẹ́ lè mọ̀ pé ìjọba náà gbìyànjú, helicopter wà ń bẹ̀, drone wà ń bẹ̀, missile mi ò mọ̀ àbí kí náà máa ń pè kí níyẹn tó jẹ́ pé ó máa jáde tó máa lọ fún tó máa lọ balẹ̀ gbù sínú gbogbo ẹ̀ náà lò. Keno ó wà ń bẹ̀, machine gun ó wà ń bẹ̀, armor tank ó wà ń bẹ̀, gbogbo ẹ̀ náà kó lọ sínú igbó yìí, gbogbo ẹ̀ pátápátá náà kó lọ sínú igbó. Helicopter ó wà ń bẹ̀ tí gbogbo ẹ̀ ń lọ bí war film. So nígbà tí wọ́n ti sọ fún wọn pé a fún yín ní 72 hours kẹfì release àwọn people yìí, àwọn ajínigbé wá wò pé ok ẹ jẹ́ ká fà àwọn eléyìí guide ara. Tá a bá ń wo fíìmù ẹ máa ń rántí pé tí àwọn tó bá jíyàn pé tí wọ́n máa múyàn pé ó yá ìwọ pé tó bá shoot èmi náà máa pa eléyìí. So àwọn fi àwọn tó ń jí gbé wọ́n wá fi wọ́n guide ara wọn pé wọn ò ní lè ṣe anything. But meanwhile ẹ rí i pé nínú àwọn fídíò tí mo ti máa ń ṣe tẹ́lẹ̀ máa sọ̀rọ̀ nípa drone pé wọ́n máa ń fi drone launch missile. Tó bá launch missile wọn ò jù sí most especially tó bá ti jẹ́ pé captive wà láàrin wọn, pé àwọn tó ń jí gbé wà láàrin wọn, wọn ò ní ju bọ́ǹbù yẹn gangan sí orí wọn, no, tòsí láràndì wọn gbàgbàgbàgbà wọn máa jùlẹ̀. Àtẹni tó ń jí gbé àtẹni tó jíyàn gbé gbogbo wọn wá scatter sínú igbó bí àwọn security personnel Nàìjíríà gbogbogbò wọ́n yẹ bẹ̀rẹ̀ sí ń pa àwọn eléyìí nìyẹn o. Wípé àwọn náà gbébọn tiwọn, tẹ bá rí ìbọn máa ṣó ẹ máa rí àwọn ìbọn wọn, àwọn náà níbọn lóríṣiríṣi, wọ́n ní mísáì tiwọn, wọ́n ní gbogbo ẹ̀, wọ́n ní weapon. Nǹkan tó ń fún wọn ní kinní nìyẹn pé àwa náà dúró déédéé, àwa náà ní weapon, àwa náà ní oríṣiríṣi pé kí lẹ fẹ́ kó wá bí táwa ò ní. Gbogbo nǹkan tó ń ṣe wọ́n nìyẹn, wọ́n ti gbà pé ìjọba amúnimógún ni. So helicopter lọ, drone lọ, wọ́n launch missile sáàrin wọn po. So as they are trying to escape, bí wọ́n ṣe ń gbé fún àwọn wèrè yìí nìyẹn o, tó ń gbé fún wọn. Ní lè show kíní fídíò yẹn torí pé ó máa against kíní lórí bíbá, so ní lè show ẹ̀. Bẹ́ẹ̀ tí a bá lọ sórí Telegram ẹ kàn kọ síbẹ̀ pé rescue Ọ̀yọ́ kíní, ẹ máa rá àwọn videos lóríṣiríṣi lórí Telegram, ẹ máa rí bẹ́ẹ̀ tí àwọn èèyàn ti post lọ gbogbo bọ́n ṣe carry out operation yẹn, gbogbo ẹ̀ pátápátá ló wà lórí kíní. Now ibi tèmi wá ń lọ leléyìí, so ìjọba tiẹ̀ ní agbára láti mú àwọn people yìí. Ok, tó bá rí bẹ́ẹ̀ nǹkan kan ṣe máa jọ mí lójú. Definitely nǹkan tó mú DSS tán fi lè trace family àwọn ẹni yìí, tán fi lè trace family wọn lọ sí àwọn ìlú táwọn family wọn wà. Àwọn ọmọ tó máa tán ṣe program lórí TikTok, lórí Facebook, tó máa ń show ara wọn, tó ń show ojú ara wọn lóríṣiríṣi yẹn. Definitely DSS lè mú wọn, ìjọba lè mú wọn. Why tí wọ́n ti gbégbésẹ̀ lórí irú àwọn yẹn? Why tí wọ́n ti gbégbésẹ̀? Nǹkan tèmi ṣì ń wò nìyẹn. Nǹkan tó because DSS ibi tí mo ti mọ̀ pé DSS lágbára, ọjọ́ kan wọ́n invite ọ̀rẹ́ mi kan. Nígbà tó máa dé ọ̀dọ̀ DSS gbé fọ́tò ẹ̀ jáde, wọ́n sọ gbogbo school tó lọ fún, primary school, secondary school, university,
lecturer lẹ́ni yẹn wọ́n sọ school tó ti ń lecture, wọ́n dárúkọ ìyàwó ẹ̀ ní school tó jẹ́ teacher, wọ́n dárúkọ ìyàwó ẹ̀, wọ́n dárúkọ àwọn ọmọ ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta, wọ́n dárúkọ ibi tí ìyàwó ẹ̀ ti ń ṣiṣẹ́, everything. Ó ní òun dẹ̀ rí kíní yìí, òun bẹ̀rẹ̀ sí gbọ̀n pé báwo làwọn ẹni ṣe mọ̀, kẹ́lẹ̀ mọ̀ pé DSS wọ́n try. But àwọn ọmọ tó ń ṣe Facebook video, tó ń ṣe TikTok video yẹn, tí wọ́n bá lè trace ordinary call tó ń lọ fi gbé family àwọn yẹn, mélòó làwọn ọmọ tó ń ṣe video tó jẹ́ àwọn kidnappers, àwọn bandits tó ń ṣe video yẹn lórí Facebook, tó ń ṣe lórí YouTube. Bàbá Tinubu ẹ jọ̀ọ́ ẹ sì ṣiṣẹ́ lórí àwọn yẹn náà. Ẹ má jẹ́ káwọn ọmọ yẹn wò pé àwọn kan lè ráàdì pé àwọn ní equipment. Bẹ́ẹ̀ ṣe léyìí náà, ẹ command àwọn èèyàn kí wọ́n lọ ṣe. Now báwo ni ọ̀rọ̀ yìí ṣe bẹ̀rẹ̀ gangan kó tó di pé ìgbésẹ̀ bàbá Tinubu, President Tinubu, pé wọ́n gbé ìgbésẹ̀. Now ẹ máa gbọ́ ẹ̀yin èèyàn, ṣe rí ká tún fún gbogbo àwa àti gbogbo èèyàn pátápátá tí ó jẹ́ bloggers, àwọn media, ká fún everybody náà pé thank you, kéèyàn sọ pé thank you to everybody. Yes, gbogbo fídíò tá à ń ṣe lórí àwọn kinní, gbogbo ẹ̀ níjọba ń rí o, gbogbo ẹ̀ ní ìjọba ń rí pátápátá. Nígbà táriwo pọ̀ lórí bàbá Tinubu, ẹ mọ̀ àwọn èèyàn challenge bàbá Adébóyè, wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí wọn, kinní kan Adébóyè whatever, wọ́n ṣàṣọ ó cancel protest àwọn redeem. Bàbá wa ní pé òun ti gbàdúrà, ó wá dà gbàdúrà ò fẹ́ pé ṣàdúrà ò gbà ni. Bàbá ìwà gbéra bàbá Adébóyè yẹn, pásítọ̀ Iye Adébóyè, wọ́n wá lọ sọ́dọ̀ Tinubu pé ọ̀gbẹ́ni wà, àwọn eléyìí wọ́n á ba ìjọba ẹ jẹ́ o, àwọn eléyìí á ba ìjọba ẹ jẹ́ o, pé kí lòun ṣe lórí àwọn people yìí. Now bàbá Adébóyè wá sọ fún Tinubu pé Tinubu come, gbogbo ẹ̀ náà ló wà lórí íńtánẹ́ẹ̀tì o, tẹ́ bá lọ wò bí bàbá Adébóyè ṣe ṣàlàyé, torí mi ò ṣẹ̀fẹ́ máa gbé fídíò yẹn wá ni pé wà ó dà, ṣé o mọ nǹkan tó máa ṣe, pé gbogbo àwọn tó head security department pátápátá, ọ̀gá sójà, pé ọ̀gá DSS, pé ọ̀gá ọlọ́pàá, pé àmọ̀tẹ́kùn, pé everybody lọ sọ fún wọn pé tí ẹ bá wá solution sí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, ìwọ ẹ̀yin tẹ́jọ́gà ẹ lọ resign. That proves that you are not competent. Kí ẹ lọ resign, ó jẹ́ pé ẹ wà competent nìyẹn. Tẹ́ ẹ bá ti lè rí solution sí banditry and kidnapping lórílẹ̀‐èdè yìí, ẹ wà competent nìyẹn, pé go and resign, ká fix àwọn ẹlòmíì síbẹ̀. Ẹ̀yin náà ìwòrú ọ̀rọ̀ yẹn, ta ló máa gbọ́ tó jọ́gà tán wá yọ ẹ́ kan fi òbí ọmọọṣẹ́ sí pé eléyìí ò kò kájú òṣùwọ̀n. So Tinubu ó wá ṣe meeting, ẹ máa rí i pé even before the day tán máa mú àwọn ọmọ yẹn, ẹ rí i pé wọ́n ní Tinubu ṣe meeting pẹ̀lú àwọn ọ̀gá àwọn different security department, tó ṣe meeting bíi 2 hours pẹ̀lú wọn. Now wọ́n dẹ̀ gbé bold step pé ó yá let's work. Kò ń ṣe pé àwọn ẹni ò lè ṣiṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o, yes, bẹ́ẹ̀ ṣe rí wọ́n lè ṣiṣẹ́ bẹ̀ torí pé wọn command wọn báyìí, then kò ń sí teamwork báyìí. Àní tẹ́ bá wo fídíò tí wọ́n fi rescue àwọn ọmọ yẹn, tó bá jẹ́ pé wọ́n lo irú strategy láyé Chibok, àwọn bandit ò ní wá sí Nàìjíríà mọ́. Tó bá jẹ́ strategy tí wọ́n lò láti fi rescue àwọn ti Ọ̀yọ́ yìí, òun náà lò ní ayé Chibok girls, kò ní sí bandit, wọn ò ní dúró sẹ̀. Ẹ lọ sí Instagram, ẹ lọ béèrè, kí náà pé Telegram, ẹ lọ sórí Telegram, ẹ kàn kọ síbẹ̀ pé Ọ̀yọ́ rescue team like that, ẹ kàn lọ kọ, kẹ lọ wo àwọn videos àwọn táwọn sójà pa, wọ́n pọ̀ bàjẹ́, kò ń ṣe wọ́n kàn pọ̀ bẹ́ẹ̀, kò ṣe máa show lórí bíbà, wọ́n pọ̀. Strategy tán lò, wọ́n lo helicopter, wọ́n launch missile, wọ́n lo keno, wọ́n lo armor tank, wọ́n ṣá bomb, gbogbo ẹ̀ náà kó lọ. Tó bá jẹ́ irú àtáàkì náà fi ṣe Chibok ní táìmù yẹn ni, àwọn terrorist ò ní dúró ní Nàìjíríà mọ́. Now let's go to Gumi. Lẹ́yìn ìgbà tán ṣe eléyìí sìn, ẹ rí i pé Minister of Defence wá sọ̀rọ̀ pé àwọn Amẹ́ríkà wọn ò ní mercy lórí kí náà pè wọ́n ò ní mercy lórí àwọn bandit, wọn ò ní mercy lórí terrorist, pé wọ́n máa ń pa wọ́n ni. The Minister of Defence náà wá wò pé kò sí nǹkan tó stop Nàìjíríà náà láti ṣe bẹ́ẹ̀,
Gumi wá jáde rá ní kò dáa kán máa pa terrorist tó bá ti repent, pé Quran ò fọwọ́ sí, pé òfin àgbáyé ò fọwọ́ sí kán máa pa terrorist tó bá ti repent. Látọjọ́ wo ni Tinubu ti ń sọ fún wọn bíi 2-3 months ago pé you people should stop, tẹ́ ẹ bá stop we will wipe you, go and stop. Gumi ò ráyè kò sọ fáwọn ọmọ yẹn ní táìmù yẹn pé ẹ lọ stop o. Nígbà tí president ti ń sọ̀rọ̀ pé we give you 3 months, we give you 3 months, gbogbo gbà yẹn bàbá Adébóyè ti sọ fún Tinubu pé wá give these people ṣe 90 days. Bàbá Adébóyè sọ fún Tinubu fún àwọn ní 90 days pé tán bá ti after that 90 days kò bẹ̀rẹ̀ sí ń ṣe kíni, kò bẹ̀rẹ̀ sí ń fáyà wọn. Tinubu dẹ̀ ṣe bẹ́ẹ̀ lóòótọ́. So adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́ẹ̀kan sí, congratulations, shout out to you Nigerian Army, DSS, Àmọ̀tẹ́kùn and other intelligence group àbí military group tí I might not know but I know that you are many tí ẹ ṣiṣẹ́. Ọlọ́run á máa wà pẹ̀lú yín o, àtilé àtọ̀nà yín àtàwọn ọmọ yín. Ọlọ́run á máa dáàbò bò wọ́n, ẹni bógun lọ o, ẹni kú sí ojú ogun o. Thanks so much Baba Tinubu, God bless you too, God bless you. Baba Adébóyè, God bless you. Gbogbo ẹ̀yin àfáà, ẹ̀yin pastor, ẹ̀yin imam tẹ́ parapọ̀ náà tẹ́ ń fi àdúrà ran àwọn tó lọ gba àwọn ọmọ ilẹ̀ lọ́wọ́, God bless you all. Gbogbo torí pé kò ń ṣiṣẹ́ èèyàn kan, all the bloggers, all the media houses tó jẹ́ pé ẹ̀ dákẹ́ ẹ̀ ń pariwo lọ́sàn-án lóru pé Tinubu kí ló ṣẹlẹ̀ kíní kan. God bless you everybody, God bless you, God bless you Nigerian. Ire o. Wọ́n tẹ̀ wọ́n pé ìbéèrè wà ní ẹ̀mí gbogbo ọmọ Yorùbá káàkiri ayé àti Nigerians náà wípé báwo ló ṣe dẹni ìtúsílẹ̀. Ǹjẹ́ ìjọba sanwó ọ̀yànà káàpè ní ransom àbí ìdúnàdúrà jọ wà tí àwọn arábí yẹn ń béèrè? Tẹ́gbọ̀n pé wọ́n béèrè pé àwọn èèyàn àwọn tí wọ́n gbé kíjọba tú wọn sílẹ̀, àwọn òbèrè owó, àwọn òdẹ̀bẹ̀rẹ̀ ṣàríà, pé àwọn èèyàn àwọn tó ń jí gbé kíjọba tú wọn sílẹ̀. Ṣé ìjọba bá tú wọn sílẹ̀ làwọn náà fi fa àwọn ọmọ yẹn sílẹ̀ ni? Ìbéèrè di mélòó? Ó di méjì. Ìbéèrè àkọ́kọ́ ni pé ṣé ìjọba sanwó ni kó tó tú àwọn yẹn sílẹ̀? Àbí ìjọba lọ tú àwọn èèyàn wọn tí wọ́n gbé sílẹ̀? Ẹlẹ́ẹ̀kẹta ni pé ṣèjọba bá wọn jà ní ìjà kájọ pẹ̀kẹ́ pásítà gan kájọ yìnbọn fúnra wa? Èwo ni wọ́n ṣe nínú mẹ́tẹ̀ẹ̀ta tó fi di pé wọ́n rá ọmọ ìgbà? Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan, òun la fẹ́ túwò bí wọ́n ṣe rá ọmọ yẹn gbà. Ẹnìkan wà tó jọ́ga DSS nígbà kan rí tó ti rìtáyà. Wọ́n gba ọkùnrin yẹn lálejò, gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ pátá ní DSS mọ̀ ọ́n pa ẹ̀. Gbogbo nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ pátápátá ní National Security Advisers Office NSA ọ́fíìsì yẹn ni wọ́n mọ̀ ọ́n pa ẹ̀. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ pátápátá ní àwọn ọkọ̀ ológun wa mẹ́rẹ̀ẹ̀rin ni wọ́n mọ̀ ọ́n pa ẹ̀. I mean Air Force, Police, Army and Navy. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn mọ̀ ọ́n pa ẹ̀. Gbogbo tó ń ṣẹlẹ̀ pátápátá lórí bọ́ọ̀lù fẹ́ gba ọmọ yẹn sílẹ̀ ní àwọn ẹ̀ṣọ́ aláàbò tabẹ́lé pàápàá tá a mọ̀ sí paramilitary tí wọn kì í ṣe full force bíi civil defence. Àwọn yẹn náà mọ̀ nípa ẹ̀. Bákan náà ni pé àwọn ẹ̀ṣọ́ aláàbò ti àárín wa táwọn gómìnà dálẹ̀ àti tí individual dálẹ̀ tíjọba dẹ̀ gbòǹtẹ̀lù, àwọn yẹn náà mọ̀ nípa ẹ̀ bíi Àmọ̀tẹ́kùn, vigilante group, Ìlú Ẹkùn, kí ló tó kù, So Safe àtàwọn míì bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ pa kí ló ṣẹlẹ̀. Ok, ọ̀rọ̀ náà bẹ̀rẹ̀ látòrí wípé federal government, ohun tí mo fẹ́ sọ yìí, ẹni bá wù ní kó gbàgbọ́, ẹni tó bá wù kó má gbàgbọ́. Ṣé ẹ rántí wípé níbi ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn akọ̀dédé wípé Ìgbòho àtàwọn federal police wọ́n jọ ń káàkiri inú igbó bí ẹran tí ọmọ ẹ̀ sọnù. Àwọn tó lọ ń ṣe fíìmù ní, wọ́n ṣe content ní, wọ́n ṣe kinní kan ní, aṣọ ní reason. Àṣẹ secret kan wà bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ ká gbọ́ tí Ìgbòho náà dẹ̀ sọ fẹ́ dà lọ́wọ́ kan.
of which government Ọ̀yọ́ mọ̀. Wọn ò dẹ̀jẹ̀ kó fún ọ̀fẹ́ kó go further. Kí ló fà á? Ẹni bá wo fídíò tí mo ṣe lánàá lórí Ààrẹ Ọ̀nà Kakanfò, gbogbo ẹ̀kọ́ la máa fi bú Gani Adams. Gani Adams sọ pọ́ìntì kan níbẹ̀ tí mo rí dìmú lánàá wípé ó wá wọnú igbó lọ, ó fẹ́ máa mọ secret. Ìgbòho ló bá rí yẹn o pé ó fẹ́ gba ṣáìn mọ́ gọ́fúnà Ọ̀yọ́ lọ́wọ́, ìyẹn yà declare curfew. Ṣé ẹ mọ̀ pé tó bá gba ṣáìn yẹn àwọn ọmọ Nàìjíríà, àwọn ọmọ Ọ̀yọ́ wọ́n máa penalize gọ́fúnà yẹn, kódà ó lè fa kán yìí pìṣẹ̀ pàápàá, wọ́n á sọ pé wọ́n ló ń gba security vote. Gbogbo yẹn ní Ààrẹ Ọ̀nà Kakanfò yẹn sọ lánàá. Ẹni tó bá wo fídíò yẹn dáadáa, ẹ tí ò bá wò tàbí tí ò yẹ, ẹ padà lọ wò ó wà lórí YouTube, ó wà lórí YouTube channel mi BGI TV. Fẹ́yìn tẹ́ bá sí lórí YouTube, ẹ padà lọ wò. Àwọn ọ̀rọ̀ yẹn mo wá kọ́ ìnà ẹ̀ jáde pé nígbà tí ọ̀rọ̀ wa ṣẹlẹ̀ sí, mo ṣẹ̀ wá kọ́ ìnà ọ̀rọ̀ yẹn jáde pé òhó máa yí mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Mo fọlọ́ búra, Ààrẹ Ọ̀nà Kakanfò àti Gọ́vnà Mákindé wọ́n jọ máa ń sọ̀rọ̀, wọ́n jọ ṣe nǹkan in common ni, the way I'm looking at it. Ó mọ reason tí gọ́vnà fi declare curfew, Ààrẹ Ọ̀nà Kakanfò mọ̀. And reason tí Gọ́vnà Mákindé fi declare curfew ni pé àṣé àwọn intelligent reports kan wà lórí drone tí Ìgbòho fly ìjọ sí. Ṣé ẹ rántí pé kì í ṣe Ìgbòho nìkan ló dá wà, federal agency wà pẹ̀lú ẹ̀, wọ́n rán wọn ṣẹ́ ni, wọ́n rán àwọn Ìgbòho ṣẹ́ ni. Bọ́ṣẹ́ rí àwọn tí àwọn Fúlàní yóò fọkàn sí, DSS, Nigeria DSS, mo remove the addresses for yín. 3 artichokes for our DSS. Hip hip hip, hooray! Hip hip hip, hooray! Hip hip hip, hooray! Let me replace my address. Gbogbo agbófinró wa confam ní Nàìjíríà ti tẹ́lẹ̀ kọ́ la wà mọ́ o. Nàìjíríà ti tẹ́lẹ̀ kọ́. Ní Nàìjíríà la wà sí. Ẹni báwùn ó lè gba tí mo sọ ìgbọ́, if you like don't believe it. Bàbá kí náà pé bàbá ẹ̀ tó máa sọ̀rọ̀, bàbá Kọ́lá Olóòtú, wọ́n mẹ́nu kọ̀rọ̀ yẹn fẹ́rẹ́ lánàá, wọ́n dẹ̀ tó tirẹ̀. Bàbá Olóòtú sọ fún wa ní last week wípé tí ọ̀sẹ̀ yìí bá máa fi parí, ọ̀sẹ̀ tó parí lé ní Saturday yìí, pé tọ́sẹ̀ yìí bá máa fi parí, wọ́n máa gba àwọn ọmọ yẹn jáde. Intelligence report ló jẹ́ bẹ́ẹ̀ o. Kì í ṣe pé kákan jókòó sínú yàrá wa káwa agbádá ká máa wá criticize àwọn tí wọ́n dààmú lọ́sàn-án lóru. Ẹni tí ò bá fẹ́ fún Ìgbòho ní accolade kó má fún. Máa yẹn mọ nípa gbogbo tó ṣẹlẹ̀ látòkè délẹ̀, ó ní full knowledge bó ṣe release àwọn ọmọ ẹ̀. Now wọ́n rán àwọn Ìgbòho lọ, àwọn tí wọ́n ń ṣiṣẹ́ yẹn, tí wọ́n rán àwọn bandit yẹn láti ṣe tọ́jú olóṣèlú tó ń ṣiṣẹ́ yẹn láti sọ gọ́fìmẹ̀ntì lẹ́nu, wọ́n ò fọkàn sí pé Ìgbòho wọ́n kà put out. Àwọn tọ́jú ń ṣiṣẹ́ yẹn gbogbo káwọn fún the intelligence report, not knowing they were gathering the most precious intelligence report. Ìgbòho wá ṣe kinní kan, wà tó wọn àtàwọn federal officers kan jọ lọ, they never disclose it. Wọ́n lọ mọ ibo làwọn arábí yẹn wà specifically. Wọ́n lọ mọ kí ni distance sí ibi tí àwọn àmì táwọn kó pé kọ́ barricade. Wọ́n lọ mọ kí ni. Ẹ mọ kéèyàn rán ẹ tó bá wo Korean film, èmi ṣẹ̀ṣẹ̀ wá gẹ́ẹ̀tì tó ṣẹlẹ̀ látòkè délẹ̀ ni. Kò yàtọ̀ sí kẹrán nínú mímọ Korean film tí mo wò mọ́, ó dà pé inú Jùmọ̀ǹgì ni. Àwọn ọ̀tá wá sí ìlú yẹn, wọ́n fẹ́ mọ báwo ni ìlú tí Jùmọ̀ǹgì dálẹ̀, báwo ni wọ́n ṣe lágbára tó. Àwọn Jùmọ̀ǹgì wá kó àwọn sójà àkànjọ pé wọ́n ṣe bí arìnjì kan ṣe bí ìtẹ́bí ń pa, wọ́n kó wọn jọ sí ìlú yẹn. Nígbà táwọn Alámídé, àwọn ènìyàn náà rí náà pé sáwọn tàbí bá jáde ọ̀dẹ̀ tẹ̀ láàrín ètè lágbára. Wọ́n ní gbogbo wọn, wọ́n rí wọn lẹ̀lẹ́ wọn lọ mú ebi ń pa wọ́n ṣe pé láì mọ̀ pé àwọn yẹn mọ̀ pé wọ́n bọ̀, àwọn yẹn fi wọ́n gather intelligence report. That is what we call strategy. Kò sẹ́ tó fọkàn Ìgbòho báwo, irú report wo ni irú Ìgbòho fẹ́ mú wá. Kò jẹ́ kán lè mọ̀ pé àwọn arábí yẹn súnmọ́ wọn.
Number one, táwọn DSS wá lò nìyẹn. Number two, they now investigate again. They investigated the family of those kidnappers. Wọ́n investigate ibo làwọn associate wọn wà. Wọ́n identify ẹnì kọ̀ọ̀kan wọn. Àwọn kidnappers yẹn mélòó ni wọ́n? Àwọn Ìgbòho mọ̀, àwọn Ìgbòho gádà àwọn rìpọ́ọ̀tù yẹn wá. Mélòó ni wọ́n? Wọ́n mọ iye wọn. Níbo làwọn ọmọ yẹn wà specifically? Tẹ́ ẹ bá rántí ẹ rí pé Ìgbòho sọ pé mo dẹ̀ ti súnmọ́ wọn, mo mọ ibi tán wà wọn. Wọ́n ti súnmọ́ wọn, wọ́n ti mọ ibi tán wà. Iṣẹ́ Ìgbòho ti parí síbẹ̀. Ìgbòho bá wọn lọ, kò bá wọn síbẹ̀ náà tán lọ rescue, but he has done his own part. Àtàwọn federal officers tí wọ́n rán tẹ̀lé, wọ́n ti lọ gẹ́ẹ̀tì gbogbo nǹkan tán fẹ́ gẹ́ẹ̀tì, wọ́n submit ẹ̀. DSS gbà ó ṣiṣẹ́ lé lórí àtàwọn highly powerful intelligent officers tí wọ́n wà nínú àwọn DSS wa. Wọ́n ti ṣe identification àwọn wo ni níbo làwọn ọmọ ẹ wà, ṣé wọ́n wà okay fine, but I need to tell you ó yá àwọn family wọn. They travel as far as Maiduguri lọ arrest àwọn family àwọn arábí yẹn. Wọ́n lọ Maiduguri, wọ́n gbé wọn, wọ́n lọ Kano, wọ́n lọ Zamfara, gbogbo àtọmọ àtìyàwó àti gbogbo wọn, kódà bàbá àtìyá ẹlòmíì wọn kó. I will give you evidence, gbogbo ọ̀rọ̀ tí mò ń pa evidence wà lọ́wọ́ mi, máa play ẹ̀ gbogbo wa gbọ́. Wọ́n wá lọ gbà tí wọ́n ti mọ àwọn wo ni wọ́n ṣiṣẹ́ yẹn, wá lọ kọ́ àwọn family wọn wá. As usual, wọ́n wá jẹ́ kó mọ̀ pé àwọn èèyàn tẹ́yìn lẹ fẹ́ gbà lọ́wọ́ wa, àwọn ò lẹ́yìn ọ̀kankan fún yín o. Ẹ máa ta fẹ́ fún yín, ẹ wo ìyàwó yín rẹ̀ àtọmọ, ìyá yín rẹ̀ àti bàbá yín. Tẹ́ ẹ bá fọwọ́ kan ọmọ yẹn, a máa pa gbogbo wọn dànù ni. Ara wọn wá wálẹ̀. Ìyẹn ni security tí wọ́n ṣe fáwọn ọmọ yẹn, ni wọ́n fi secure àwọn ọmọ yẹn ní àwọn lákúráwàsì tó kó wọn ní òfin lè rí wọn pa. Àbí kí náà pé wọn àlàsọ́ọ̀rù náà fi lè rí wọn pa, lára lákúráwàsì náà ti jáde. Ni wọ́n ṣe pa àwọn ọmọ yẹn tó rántí rí pé fámílì àwọn náà ti wà gbẹ́kùn. Mo bẹ́rí fáwọn ọ̀gá wa, àwọn agbófinró Nàìjíríà tó bá fẹ́ ṣiṣẹ́ wá ṣiṣẹ́ ẹ̀. Ìjọba Buhari kọ́ la wà mọ́. That is why we Yorùbás need to open our brain. We need to open our brain. Kì í ṣe Fúlàní bá tiẹ̀ bá wá, ẹ jẹ́ kí Tinubu bá ṣe many things tó fi ní lágbára lé wa lórí kan tó padà dé. Káláyé Buhari ni wọ́n á ti pín àwọn ọmọ yẹn káàkiri. The first thing our military did was to barricade. Ọmọ àtọ́rí pé gbàtọ̀ fáwọn Chibok girls wọ́n pín wọn kiri ló ṣe difficult láti ní gbogbo wọn gbà pé till tomorrow. Gbogbo àwọn ilé ìṣìlábù nǹkan tó pariwo pé torí kò rù sílẹ̀ kò rí náà sí Islam náà ṣe rí gbà. Ẹ lọ bèèrè lọ́wọ́ àwọn DSS tí náà fi rí gbà. Wọ́n ti pín ti náà. Òun nìkan kọ́ ọ sì kú ní gbó lọ́dọ̀ àwọn Fúlàní ẹ̀ tó ti pín káàkiri. Àwọn ilé ìwọ̀n jẹ́ kọ́ ní wọn pín kiri torí wọ́n ti barricade ibi tó wà. Even when Okocha came tó wá parọ́ fún wa lórí social media, wọ́n ti ká ọmọ yẹn lọ Kaduna, helicopter kan balẹ̀, èmi tí mo sọ fún yín pé rọ́nà parí. Because I knew it's not possible. Èmi ti ṣiṣẹ́ uniform rí. Tó bá rán àwọn èèyàn kan lọ pé kọ́ lọ barricade ibì kan, you will not leave your beat unless you see a proper reliever. That is the law nínú iṣẹ́ security. Wọ́n ní kó bẹ́ẹ̀ yẹn àfi tó bá lẹ́ni tó ní kó wá replace àwọn. Tí wọ́n bá máa wò kí helicopter wá descend látòjú ọ̀run kó dẹ̀ máa pààkì àwọn ọmọ yẹn. Káwọn yẹn dẹ̀ máa sọ̀rọ̀. Rárá o, kò pọ̀ sí mo ń sọ ọjọ́ yẹn pé iná ló kò ṣà ń pa. Ara àwọn tí àwọn opposition kó sórí social media tó ń ra fóònù fún kó máa wá criticize government policy ni. Where is that Okocha today? Kó wá sọ̀rọ̀ sí ká gbọ́. Káwọn military náà sọ bí tó ti lọ rescue àwọn ẹ̀wà ṣé Kaduna náà ti lọ gbà wọ́n wá òró ní Kaduna náà kó wọn lọ irọ́ fàyè sọ̀dà ìdí sẹ́ni nínú gbọ́ Ọ̀yọ́ park tí wọ́n gbọ́ àyẹn náà wà tó ti lọ kó wọn wá Ìgbòho ti identify ibi tó wà ó ti parí iṣẹ́ tiẹ̀ now ìgbà tó kó gbà wọn ara bí yẹn wọ́n kó owó family wọn àwọn gọ́fìmẹ̀ntì ti wá ní agbára ẹ̀ tó bá wo Korean film strategy táwọn ológun wá lò èmi ti kọ́ nínú Korean film wọn kọ́ máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n mọ̀ lọ gbé ẹbí ẹ kan wọ́n wá fi hàn yín pé ṣètìlí party arrest ẹ̀ ṣó máa sọ̀rẹ́dà àbó sọ̀rẹ́dà gbogbo yẹn nínú Korean film lèmi ti wò rí and it's part of war strategy ẹni tó ti ṣe fatafata lójú ogun tó bá rí pọ́nmọ́ lélẹ̀ àrí àwálẹ̀ ni a kò sọ̀rẹ́dà ní naturally bẹ́ẹ̀ tí àwọn wèrè yóò sọ̀rẹ́dà
bọ́ wọn ò pa àwọn ọmọ yẹn. ṣé kọ́kọ́ ti halẹ̀ tẹ́lẹ̀ because wọ́n ti rí pé àwọn troop wa ti súnmọ́ wọn, wọ́n ti wá halẹ̀ pé tẹ́ bá súnmọ́ àwọn ju àwọn á pa àwọn ọmọ yẹn. àwọn yẹn náà wá rí ta lé wá dá wọn lóhùn pé ṣé rí tẹ́ bá fi ọwọ́ kan èyíkéyìí nínú àwọn ọmọ yẹn kẹ́kẹ́ àwọn fámìlì yín gbogbo la máa parun. kò dẹ̀ sí bí èèyàn ṣe lè ya wèrè tó, kò sí bí èèyàn ṣe lè dájú tó, tẹ́ ẹ bá ti mú ọmọ ẹ̀ ara ẹ̀ wálẹ̀, tẹ́ ẹ bá ti mú ọmọ tó ti involve ọmọ ara ẹ̀ wá, kò sí bí èèyàn ṣe lè ya wèrè tó ti involve ọmọ tó dẹ̀ fi hàn wọ́n pé ẹ wò àwọn ọmọ yín rè lóòótọ́ bàbá ẹ̀rẹ́ ìyá ẹ̀rì láti kó wọ́n dẹ̀ tún wá mọ̀mọ́ DSS mọ̀mọ́ fọ́n síta we have arrested their associate. káwọn tó ń gbé níwùsì fún wọn lórí social media kan lọ gbé fún wọn, àwọn náà wò wọ́n gbọ́ wọ́n mọ̀ DSS contact wọn ṣé ti rí àti kó wọn o. gbogbo wọn yẹn ṣe yẹn wọ́n strategize, wọ́n move lọ sí war zone. àwọn àmì wa Air Force, Navy, gbogbo wọn yẹn wọ́n move lọ sí war zone. ẹni bá sọ pé Ìgbòho bá wọn lọ rọ́dún pa Ìgbòho tẹ̀lé wọn rárá. Ìgbòho ti parí test yẹ, he has no business with them anymore. They now went there, they went in, wọ́n ti mọ specific place ibi táwọn arábí yẹn wà, wọ́n move lọ síbẹ̀, wọ́n wá face ara wọn bomb battle. wọ́n pa 9 tó dáa, Nigerian troops pa 9, wọ́n neutralize 9 nínú àwọn Fúlàní yẹn. wọ́n dẹ̀ kó 8 hand life by wọ́n kó wọn dání lọ fún ìjọba ní Àbújá. wọ́n pa 9 tó dáa, kò sí kankan tó sá lọ anywhere. ìdí tó ń fi lè sá lọ ni pé àwọn the same set tí wọ́n station síbi tó máa buy escape, ẹ má gbàgbé àwọn yẹn wà bẹ́ẹ̀ wọn kúrò bẹ́ẹ̀. that is what you see. ṣe rí èmi ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé àwọn troop wa ká wọ́n ṣòwò gbogbo ayékáyé táwọn Fúlàní ń jẹ yìí. there was no will tẹ́lẹ̀tẹ́lẹ̀, there was no will. Nigerian government tó fún wọn ní will láti operate tẹ́lẹ̀, torí pé gbogbo ìjọba tó bá dé abẹ́ Fúlàní náà máa wà. not until of recent mi ìmọ̀ bí tí Tinubu ti get tó ti gain country yẹn, mi ìmọ̀ bí tó ti rí country yẹn, mi ìmọ̀ bí tó ti rí that the consequence tó ń lò lọ́wọ́ ẹ̀, I don't know. mi ìmọ̀ bí tó ti rí. ẹ sọ fún Gumi kóun náà máa múra tí ó bá ṣọ́ra bóyá bí tó máa bá lọ rẹ̀. because Tinubu tẹ̀mí wò yí ojú ẹ̀jẹ̀ ló wà sí, ó ti dá gbogbo kan sí, ó ti kò rán Fúlàní mọ́ rárá, kò rán wọn mọ́ rárá. initially ìjọba wa kì í parú àṣẹ tán pa ẹ̀. ẹ gbọ́ nǹkan tí minister of defence minister bọ́ síta tó wá sọ ni, a ṣe lo fídíò yẹn lánàá. defence minister sọ fáwọn troop wípé ìbọn tá a kó fún yín kẹ́ ẹ lè fi pa Fúlàní apanirun ni o, kẹ́ ẹ lè fi pa kidnappers ni o, kẹ́ ẹ lè fi pa àwọn terrorists ni o. táwọn Fúlàní ò dá wọn dẹ̀ gbọ́, gọ́ọ̀mẹ̀ntì yìí ò ní padà síbẹ̀. ẹ̀rí tó ń ṣe fún good luck ni, but Tinubu doesn't give a damn. fún mínísítà láti máa sọ ọdún ẹ̀ síta lórí social media pé ẹnikẹ́ni nínú tó bá gbé mọ̀ dání tó bá fail láti pa terrorist, òun gan terrorist la máa kà mẹ́. wọ́n ti tú wọn lẹ̀ ló jẹ́ bẹ́ẹ̀. ẹ jẹ́ fún wa ní stance kan láyé Goodluck Jonathan. tẹ́ ẹ rántí pé àwọn rank and file army kan wọ́n open fire sí colonel kan, ẹ̀yin tẹ́ ẹ bá rántí tẹ́ ẹ wà ní social media, ẹ̀yin tẹ́ ẹ bá correct lórí news. láyé Goodluck wọ́n open fire sí rank and file sí colonel kan tó jẹ́ commandant wọn lójú ogun. kí ló ṣe? wọ́n ti jọ strategize. kọ́dẹ̀ láwọn apanirun yìí kọ́dẹ̀ open fire máa yẹn rí command wọn again. àwọn yẹn wà wípé àpọ́gbẹ́ ní ìfẹ́ fi ẹni wa wéwu ni o, máa yìí mọ̀ fẹ́ pa wá dànù ni o. they open fire lọ ní wọ́n wá rò pé ó ti kú tán, kọ́ sọ pé bógun lọ ní. unfortunately fún wọn kò kú tán, gbogbo ọ̀nà padà kò tọ́ dájọ́ kú fún. èyí tẹ́ ẹ bá wà tẹ́ ẹ correct ẹ máa rántí ọ̀rọ̀ tí mo ń sọ yìí. nígbà Buhari dé ni wọ́n undone death penalty tán fún wọn, gbẹ̀gbọ́n náà sack. bọ́n ṣe wọ́n nìyẹn tẹ́lẹ̀, wọ́n á kó wọn lọ sójú ogun, wọ́n á dẹ̀ fi wọ́n rúbọ, torí pé president tó wà níbẹ̀ nígbà náà, àwọn tó bá wà níbẹ̀ wọ́n máa ń wà lábẹ́ Fúlàní. but for a whole minister of defence láti bọ́ síta láti máa wá give order wípé
kill them ni òun sọ fún yín, ẹ neutralize wọn ni, ẹ má wojú ṣe. Àwọn ti declare war on them. Kò tí ẹ wà tí sí tó jẹ́ ransom mọ̀ látọ̀dọ̀ ìjọba. Ẹ bá ti mú wọn face sàrà ní kẹ́ fi wọ́n ṣe. And your failure to do that, ìwọ gan tó ṣe bẹ́ẹ̀ yẹn, tá a lè gbé mọ́lé ẹ lọ́wọ́, a máa tàmí as terrorist. Èèyàn ti mọ̀ pé ìjọba eléyìí ojú ẹ̀jẹ̀ ló wà kó wojú ṣe. Now because of that directive, they moved to the war zone. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ṣẹ́ làwọn Fúlàní yẹn. Bẹ̀tù wọ́n rántí pé fámìlì wa wà lé, wọ́n ti mú wọn. Bóyá wọ́n wá fáwọn ẹbí wọn lẹ́ẹ̀sìn, níṣẹ́ tán ti máa wọn kọ wọn tán ṣiṣẹ́. Mi mọ́ o. Bọ̀mú yín bá yín sọ̀rọ̀ yìí. Ètò ti wọ́n àti ẹ̀ ti dọ́rùn ti pẹ́. Bóyá ṣètọ́n ti ń wẹ́kọ̀mù wọn sí pé káàbọ̀ inú náà rèé o, a lè sọ. Àwọn tó sì wà láyé nínú wọn, wọ́n á ti máa jẹ̀wà wọn sìn. Ẹ wá ní gbogbo ọ̀rọ̀ tí mo pa yìí. Mo fẹ́ kẹ́ ẹ bá mi gbójú ayọ̀ yín sókè. Kẹ́ ẹ wo interview tán ṣe fún máyì ní àná ìgbà tán release wọn. Máa yẹn ó reveal gbogbo strategy pátápátá. Kí ló ṣẹlẹ̀? Báwo ló ṣe mú wọn? Tí wọ́n bá wọn jà ní. Wọ́n sọ ìjọba Nàìjíríà ò sọ kọ́bọ̀ o. Bẹ́ẹ̀ báwo ni àwọn tí wọ́n mú àwọn èèyàn àwọn lákúráwàsì èèyàn wọn tí wọ́n mú, báwo wọ́n ṣe lágbára tó, báwo wọ́n ṣe pàtàkì tó fi jẹ́ pé àwọn èèyàn yẹn náà ń béèrè pé kíjọba release fáwọn. Ẹ máa gbọ́ ní interview tí mo fẹ́ play fún ẹ. Àwọn ènìyàn sọ pàtàkì débi pé America declare àwọn wanted, United Kingdom declare àwọn wanted. Wọ́n mọ̀ wọn notorious criminal ni wọ́n. So wanted list ni wọ́n wà. Àwọn dẹ̀ ní master strategy. Àwọn náà máa strategize. So àwọn méjèèjì so important sí wọn gan. Náà fi fẹ́ náà sọ pé àwọn òfin owó. Àwọn fẹ́ kán release àwọn ènìyàn. Ká ló release wọn ní Nàìjíríà ti gọ́ra ẹ̀. Nàìjíríà wà ní rárá o. Not so fast. Àwọn ò ní release anybody. Àdẹ́ ìgbà àwọn ọmọ wa jáde. Kọ́kùnrin tàtọ̀rẹ̀ kóbìnrin tàtọ̀rẹ̀. Káwọ́ ta ló lómi lẹ́yìn ẹsẹ̀. DSS ti tẹ́lẹ̀. Tí Fúlàní rí lò. Kọ́ lọ arrest irú Ìgbòho tó ń jà fún ìlú. DSS yẹn kọ́ bí eléyìí mọ́ o. Àwọn DSS eléyìí ojú ẹ̀jẹ̀ lọ wà. Minister of Defence eléyìí ojú ẹ̀jẹ̀ ní Nọ́tánà níbẹ̀ tí doesn't give a damn. Ojú ẹ̀jẹ̀ ló wà. Ṣé ẹ gbọ́ ẹ tó command the troop tí wọ́n fi lọ arrest àwọn ará bí yẹn tó fi lọ rescue àwọn ọmọ wa, Ìgbò ni kì í ṣe Fúlàní, kì í ṣe Yorùbá, kì í ṣe Haúsá. Ẹjẹ́ fẹ́ àbí kí wọ́n máa kà fún wa sí ẹ̀ gbọ́ ọmọ Ìgbò ni kì í ṣàkọ́kọ́ ènìyàn o tó bá rescue irú nǹkan bẹ́ẹ̀ kì í ṣàkọ́kọ́ nìyẹn. Báwo lọ̀rọ̀ ṣe wá rí, báwo ni ṣíṣe bẹ́ tọ́bẹ̀ ṣe, báwo lọ bẹ́ ṣe bẹ́ tó ṣe kú. Ẹ jẹ́ ká gbójú ayọ̀ wa sókè. Èmi máa láì kí máa ṣe nǹkan pẹ̀lú proof. Ẹ tẹ́tí gbọ́dọ̀ máa yìí. The quality of intelligence that we had to come up with and eventually develop before this final rescue? I think we need to first have an understanding of the background. So sometime last year, precisely May, 9th of May, one of the top Al-Qaeda affiliates known as Ansaro leaders was arrested by the DSS. His name is Abu Bara, but his real name is... Ìtí máa yé sọ nínú kinní yẹn ni pé ẹnìkan ti wà ní àwọn Nakurawas tí wọ́n arrest Abu Bara ni wọ́n porúkọ ẹ̀. Abu Bara ó tún máa dárúkọ kejì sí. Ẹ wá gbọ́ báwọn méjèèjì ṣe pàtàkì tó, àwọn yẹn ni wọ́n kọ́kọ́ arrest. In fact, as a matter of fact, àwọn ló bí kí wọ́n lọ jí àwọn ọmọléèwé gbé. Wọ́n wò pé kí làwọn lè ṣe fúnjọba táwọn lè fi rí àwọn méjì ìtàn gbé yẹn. Ṣé àwọn méjì yẹn wọ́n pàtàkì sí wọn ju kí ní dálẹ̀ lọ. Wọ́n ṣe tó àwọn méjèèjì yẹn. Ìkẹta tó ti kún sí ṣẹgbọ́n gbẹ́ nìkan nínú ọ̀sẹ̀ yìí. Wọ́n tún gbẹ́ nìkan lọ́sẹ̀ yìí nínú wọn. Ilẹ̀ Yíbò náà ti mú yẹn. So wọ́n ti di mẹ́ta. Àwọn tó pàtàkì sí wọn gan ni ọwọ́ ń tó lọ́wọ́ yìí. Last year ni wọ́n ti arrest àwọn méjì yẹn. Ẹ jẹ́ máa gbọ́ lọ. Abbas Mukhtar, popularly known as Abu Bara, was arrested. And the second one, who happens to be the main leader, which is popularly known as Mahmouda, whose name is Abubakar Abba, was arrested 27th of July by the DSS last year. So these were top leadership of the Ansar group and affiliates of the Al-Qaeda, and also wanted by the United States government and the United Kingdom government for
terrorist-related attacks. So when they were arrested, the members became desperate to secure the release of their leader. báyìí sọ pé nígbà tó arrest kan ní 27th of July ní last year wọ́n arrest kan níbi January àwọn Fúlàní wá make many attempts láti rescue àwọn ẹni yẹn láti rescue àwọn méjèèjì but unfortunately fún wọn àwọn àmì wá up to task wọn ò rí wọn rescue ṣẹ́rí tí mo rò ìní kan sáré wá sẹ́nu mi torí mo lè gbàgbé kí n má sọ pé ẹ̀ka tó ta bá play fídíò yìí tán wọn láì Nigeria government ló ṣe ń fà á torí pé afẹ́ respect fundamental human right ọmọ ìlú ló sì ń kógun jà wá Nàìjíríà tí Nigeria government bá pa National Assembly láṣẹ ẹ jẹ́ ká ṣe kóòtù kan kó jẹ́ pé lẹ́sẹ̀kẹsẹ̀ tá a bá mú ara if compulsorily tá a bá rí wọn mú kóòtù gbọ́dọ̀ dájọ́ kú fún wọn ká tó pa wọn if compulsorily it must be like that fine no problem ẹ dá kóòtù kan lẹ̀ bọ́n ṣe mú wọn lánàá yẹn sìn kán jí sí kóòtù yẹn láàárọ̀ yìí wọ́n bá mú wọn wíkẹ́ndì kó kẹ́ anybody kán jí sí kóòtù yẹn láàárọ̀ yìí èmi náà dẹ̀ ni kán dájọ́ kú fún wọn ṣe bẹ́ẹ̀ fẹ́ kó fi pronounce ikú wọn ni kán èmi bọ́n ṣe mú wọn lánàá kán pronounce ikú wọn lẹ́nu ó tiẹ̀ wà pẹ́ jù by Monday by Monday àwọn eléyìí ò ní ìdí fair hearing ẹ ti mú wọn ní scene of the crime wọ́n ti yìnbọn lọ ọlọ́pàá wọ́n ti pa sójà kò ní di investigation kankan mọ́ tó bá jẹ́ pé compulsorily court must pronounce their death fine no problem àti gbọ́ ẹ make sure pé ẹ ní court kan stand by wọ́n ń gbé wọn báyìí ó pẹ́ jù láàrin ọ̀sẹ̀ yẹn kan dájọ́ kú fún wọn wọ́n lè sign death warrant yẹn kan lọ pa wọ́n publicly kí gbogbo ayé rí lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ti tẹ́ ẹ bá gbé wọn tẹ́ ẹ ṣe gbé wọn pamọ́ sọ prison tẹ́ ẹ gbé wọn pamọ́ sí DSS custody ẹ máa àwọn ará bíi wọ́n máa fẹ́ gbà àwọn èèyàn wọn lẹ̀ crime yẹn máa rẹ́ ó máa pọ̀ sí i. These people doesn't deserve second chance they don't deserve fair hearing torí gbogbo àwọn ẹni ẹlẹ́ni tí wọ́n pa wọ́n fún wọn ní fair hearing èèyàn tí wọ́n kó ní èsì ilé yàwó tàǹgọ̀ ọkàn tó kó wọn yìí ṣé mọ̀ pé wọ́n dín ẹnì kan báyìí bàbá oníbàbà sọ́fún bàbá yẹn fair hearing kan tó dùn wọ́n ìtẹ́ni máa ṣàmú wọn tẹ́lẹ̀ máa kó wọn lọ court ẹ̀ tún máa fi tax pay ẹ̀ tún máa fi fún wọn lóúnjẹ kò sẹ́ni máa wọ́n gbẹ̀wọ̀n tó lè fún lóúnjẹ nítorí tí iṣẹ́ rí ni kódà wọ́n á tún fún wọn lẹ́jà ńgbà míì wọ́n á tún fẹja sórí ráìsì fún wọn do they deserve it? ẹ kó wọn báyìí kó wọn lọ gálò straight ni bó bá dẹ̀jẹ̀ firing squad ẹ kó wọn lọ sí range ìjẹ́rí tó bá ṣe bẹ́ẹ̀ tọ́mọ̀ páwọn olórí àwọn tó bá ti kó wọn pa wọn lẹ́sẹ̀kẹsẹ̀ wọn ní máa fi wọ́n béèrè negotiation mọ́ wọ́n á ti gbọ́kàn kó lórí àwọn yẹn àwọn méjì tó mú yẹn ó jápa àwọn gan wọ́n tún sì máa ṣe nǹkan mìíràn sí máa tún fẹ́ fi demand fún àwọn méjì yẹn eléwà yẹn kó jẹ́ pọ̀ fúnjọba kí lè ṣe ń fa àwọn méjì yẹn lẹ̀ sáyé fún wọ́n dájọ́ ọ̀kan fún 45 years what's the meaning of that? ìtọ́dájọ́ dẹ́gbà yangi fún ṣé wọ́n ti pa kí ló ń ṣe láyé gbogbo àwọn náà ṣe ní fundamental human right a kò fi waste time ni do they have any right in Nigeria again? They've unalived many Nigerians. They've denied many Nigerians their life, right to live. Wọ́n ti deny many Nigerians. They don't deserve to live. Nigeria ló fún ṣe fún wọn láyé jẹ ẹwà méjì yẹn sì tán nítorí wọn lọ́sẹ̀ lọ́jà àwọn ọmọlọ́mọ kó just to distract Nigeria government, just to attract their attention because they thought they can negotiate their people with those lives. Kò bójú mu náà Nigeria government ló ṣe ń fà á tẹ́ bá ti ṣòfin kan ẹ ṣòfin ẹ dá kóòtù kan lẹ̀ kóòtù yẹn ò ń ṣe kóòtù olègbàdìyẹ kan náà fẹ́ gbọ́ kóòtù yẹn purely fáwọn kidnapper ló wà fún tó ń kó wọn dé báyìí tí wọ́n ti rí evidence to prove pé lóòótọ́ ló ṣe kò ní ìdí ẹjọ́ kò ní ìdí kankan kí judge pronounce judgement straight you are hereby guilty and sentenced to death by hanging or by firing squad kọ́tẹ́ máa kó wọn lọ gallows straight wọ́n ní ìdí condemn cell wọ́n gbọ́dọ̀ gbé ayé wọn jújọ́ tán dájọ́ yẹn ẹ̀rí pé tán bá ṣe bẹ́ẹ̀ wọ́n fẹ́ nǹkan tó máa pa wọn gbogbo bí tán bá ti pa wọ́n máa ń sáńbẹ̀ ni ẹ̀rí pé wọ́n máa sákò Nàìjíríà bọ́ torí pé a ṣe ń ṣe àfọwọ́pa wọn lórí tán bá dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ máa ṣọ́ àwọn northerners yẹn máa ṣọ́ àwọn Fúlàní yẹn they will start shouting
wọ́n ṣe bẹ́ẹ̀ fún Ibrahim Traore kò sí tútọ̀ ọ̀pá fún tán ó violate fundamental human right ó ṣe kí ní yóò kú dáhùn lóhùn wọ́n ṣe ń gbé wá ló ṣe fún wọn wèrè la fi wo wèrè ló fi ṣe fún wọn ó pa wọ́n pakúpa ni he doesn't have time you don't need fair hearing for àwọn mẹ́sẹ̀sọ̀ tó kó yẹn sìn ẹ̀mẹ́jẹ̀jọ tó kó yẹn wọ́n deserve to live àwọn tó stage ọmọ ọlọ́mọ for 50 something days almost 2 months irú fair hearing wọn lẹ́fẹ́ fún wọn ẹ máa wò bọ́ bá máa ṣe wọ́n á tún gba lọ́yà fún wọn ẹ máa wò kò need. So several attacks were attempted last year that were foiled by our security forces, especially on the Wawa detention facilities of the Nigerian Armed Forces. It's highly sensitive detention facilities in Niger State. The attack were foiled, and after that they went quiet and start planning this attack. So this was a carefully planned strategic operation, and the reason behind it was our choice of location and the people was one. Only because of those two people, they needed to win the attention of the government in order to release those people being arrested. Those people arrested, they need to release them. They now need an action that will affect the government, that will attract the attention of government. And they knew that government is from Southwest. That was why they went to Southwest and kidnapped those children. Ṣebí nítorí pọ́nmọ̀ kan sí wà láyé ni. Tó bá wọ́n pè federal government ti pa wọ́n láti gbọ́mọ̀ kó lọ́dọ̀ àwọn yẹn. Bọ́tórí pọ́nmọ̀ kan sí wà láyé, wọ́n tẹ̀ mọ̀ báwọn lè ṣe kankan tí gọ́ọ̀mẹ̀ntì fi lè rí àwọn. Ọlọ́run ló yọ gọ́ọ̀mẹ̀ntì wa o. Káláyé Buhari ni mo fọlọ́ búra wọ́n ti release àwọn méjèèjì yẹn torí pára wọn ní. Mọ̀ye nǹkan tí Buhari lọ́wọ́ ni. Yàtọ̀ fún àwọn ṣíbọ̀ gẹ̀ẹ́sì àwọn ọmọ kan wọ́n kó àwọn ọmọ lẹ́yìn láyé Buhari 200 billion 300 billion wọ́n yẹn fún wọn nìyẹn. Bákan ọmọ yẹn lẹ̀ wọ́n tó lọ kó mi wọ́n sọ di kàríkàsọ̀ àwọn ọmọ yẹn institution kan ní Kaduna wọ́n kó wọ́n ṣojú gọ́ọ̀mẹ̀ntì pa bí méjì nínú wọn báyìí kó lè rí pé ṣeré kọ́ ẹ̀yìn èèyàn tẹ́ bá lórí news tẹ́ ń gbọ́ news ẹ̀yẹ rántí kí á ní Buhari ti lọ kówó fún wọn wọ́n lọ já train wọ́n kidnap àwọn èèyàn nínú train kódà ìkan bímọ síbẹ̀ ẹnìkan náà kan jí pé bímọ sí sọ́dọ̀ wọn bẹ̀ gbogbo wọn jágàjàgà yìí nígbà tẹ́yìn ti lẹ́ fọ́n tẹ́ bá ti rí wọn kó ẹ máa pa wọ́n ní ẹgbẹ́ wọn tí bá yẹn sọ ó ní wọ́n mọ̀ ṣe nǹkan yẹn ní Southwest so that wọ́n mọ̀ pé Southwest gọ́ọ̀mẹ̀ntì ti wá á lè rí attention gọ́ọ̀mẹ̀ntì ìyẹn náà lè sáré kó àwọn èèyàn wọn lẹ̀ wọ́n mọ̀ pé kì í ṣe business as usual mọ́. Was one. They needed a place where an action that can hit the government so hard to force the release of their leader. So they know that the president is from Southwest, so they decided to move the operation down south. And they needed somewhere close to the forest where they can quickly hibernate and then hide the children. So you don't necessarily agree with the Oyo State governor who was quoted in the video to have said the abduction happened the next morning after he declared to run for president? No. You don't like international terrorist organization don't have plan operations within a deal. Ẹgbọ́n ti bá yẹn bí tí moderator yẹn bí ẹni tó ń bi léèrè question ẹgbọ́n tó bí ó ní pé you are now telling us that what Governor Makinde said mi ti fẹ́ sọ̀rọ̀ síbẹ̀ yẹn ni bóyá part 2 iṣẹ́ yìí ni máa sọ̀rọ̀ torí pásìkò èsì ọ̀rọ̀ ti tó báyìí ṣẹ́yìn rántí pé Governor Makinde wá ní ìjẹta yìí wípé ìjọ kejì tóun declare láago 2 ọ̀sán wọ́n wá láago 9 àárọ̀ ìjọ kejì wọ́n wá kó àwọn ọmọ torí òun tóun declare ni wọ́n ṣe wá kó àwọn ọmọ. Definitely he was accusing the federal government òun ló kó àwọn ọmọ yẹn pamọ́. For 7 years, we didn't witness anything like this in Oyo State. I declared to run for the presidency of Nigeria at 4 o'clock, and by 9 a.m. the following morning, the children were abducted. We're still feeling through. Ni wọ́n ṣe wá kó àwọn ọmọ. Definitely he was accusing the federal government òun ló kó àwọn ọmọ yẹn pamọ́ ẹnìkan náà dẹ̀ ti sọ bẹ́ẹ̀ Tẹ́mi Olúlọ́yọ̀ ti sọ bẹ́ẹ̀. So I will present that in part 2 of this video and it will be on YouTube. Now máa yìí wá bí ẹni tó ń bi léèrè question ó ń bi guest ẹ̀ léèrè wípé
So are you saying Governor Makinde was lying? Máa yìí wá nípa no tó ń sọ yẹn is rubbish. Ìdí ni wípé àwọn tí wọ́n ń kidnap èèyàn kì í ṣe jọ́kan náà fi ń plan. Wọ́n ti plan tipẹ́. Ó mà ṣe o. I wish. Ẹ̀yin èèyàn tẹ́ fẹ́ gbádùn fídíò yìí dáadáa tẹ́ wà lórí TikTok ẹ lọ wò lórí YouTube. Máa yẹ debunk allegation aburú tí Governor Makinde fi kan government. Wípé government ló wọ́n wọn wá gbé nǹkan tó sọ indirectly ni ẹ pé wọ́n wá gbé àwọn ọmọ yẹn just to discredit him. Ìjọ tóun declare ọjọ́ kejì ni wọ́n wá kó àwọn ọmọ. Ta ló wá kó àwọn ọmọ ọjọ́ kejì? Government of the day. So báyìí ní kò sí tó jọ ó láwọn tí wọ́n ń jiyàn gbé ó ní kì í ṣe jọ́kan náà fi strategize. Ẹ̀yin tẹ́ wò lórí YouTube bọ́ pé máa jẹ́rìí mi pé tó sọ nìyẹn. But mi ò tí fẹ́ sọ̀rọ̀ sí ti rí àyẹn rárá. Ẹ jẹ́ á sì clear báwo ló ṣe gba ọmọ yẹn náà. Ẹ jẹ́ á máa bá lọ. Within a day or 2 days. It can take them up to 6 months. These are professionals, and it's something they've been doing for years. So, secondly, they needed because the president is from Southwest. They know that if they hit close home, then it will affect him politically. It will put pressure on him. Then too, they also realize that the home of media in Nigeria is the Southwest. So it will generate, a very serious media hype, and it can easily go international. Hold that thought for a minute. On the background you just gave us, authorities are saying now that the kidnappers demanded the release of one of their kingpins who is currently facing prosecution, but government refused. How significant is that decision from a national security perspective? So we're talking about leaders of international terrorist organizations. You don't just release people like that, and it's also going to affect us, within the committees of nations in terms of our approach, corporations and the rest in terms of intelligence that we share on terrorism globally. And this is something that we need to commend this government for, and that is their resolve to say we're not going to negotiate. This is non-negotiable. What you're asking for is a no-no. And when you say it's a no-no, it means that the only option is to rescue. And we're talking about kids of 2, 4 years old, of age involved here. It's not an operation that you can just, go gun ablaze and then enter the forest and start shooting. So it requires careful, operational plans. And if you look at what has happened here, the operation involved the DSS, the special Operation Squad of the Nigerian Navy, that is the Nigerian equivalent of the US SEAL, Naval SEAL. We have the Special Squad from the Nigerian Air Force, the Special Squad for the Defense Intelligence, the best of the best from the Nigerian Police, and even from the Office of the National Security Advisors were involved in this operation. And what they did was, the use of technology, use of intelligence to be able to identify those that are involved, which DSS already had some information about them prior to that time, and they began to identify associates of those people, their mothers, their children, their wives, people close to them, and they began to they spread their dragnet across the northern part of Nigeria, from Kwara State to Niger to Kano, Kaduna, Katsina, Gombe, all the way to Adamawa, Borno State. They began to arrest family members, associates of these people. So what they did was that they did the video and sent the video back to them. Now, okay, we've seen the one you killed. If you kill anyone, we also kill your own family member. So if you want to negotiate, see, you have to trace the family members. Family members, everyone close to them. Government security forces picked everyone. So all the while there was a line of communication between government. Of course, and governments, were so strategic, in the operation that they, did not relent. Were they still in Oyo State at the time of rescue? Yeah, they were still in the forest. So there was this quick response from the Nigerian, defense forces, Nigerian security forces, to encircle them before they could move them from Oyo Forest to the Kainji Forest, which is actually their base, and that would be very difficult. If you compare this with to Chibok girls, the response was very slow, and before the government could respond, they've already shared those children, so it became very difficult. Learning from that, the security agencies this time around, the team did not waste time. They were able to launch operations immediately, cover the entire forest, the forest area, and they began to close in on them to ensure that there is no escape route. They cut off supply, cut off communication, cut off everything. That they only release communication when they want to communicate with them and let them understand that there is no two-way. Ọkùnrin wọn bí léèrè pé àwọn ọmọ ẹ̀ tí wọ́n rescue níbo náà ti rescue wọn. Máa yẹn sọ pé nínú igbó yẹn ní Ọ̀yọ́ state yẹn ni. Ó
ó sọ pé gbogbo àwọn fámìlì àwọn ará bí yẹn nígbà tó ti identify wọn gbogbo fámìlì wọn náà lọ kó wọ́n dẹ̀ ṣe fídíò wọn fi ránṣẹ́ sí wọn ṣe ti ráwọn ẹbí yín tẹ́nìtìn àti gbọ́pẹ́ ti pa kan o òtẹ́ bá tún pa ẹni wọn náà àwọn gbogbo fámìlì yìí là máa pa gbogbo wọn fojú ara wọn nípa Sungeru rè Amadi rè Chinkafi rè wọ́n pé gbogbo fámìlì àwọn rè kì àti gbọ́n tẹ̀sán kílẹ̀ afẹ́ká ṣe àfẹ́gbà àwọn ọmọ wa ẹ bá pẹ́ níbọn dínú àwọn yẹn gbogbo àwọn ẹbí yìí là máa rún tán pátápátá wọ́n gbọ́ bẹ́ẹ̀ wọ́n tó tọ̀ wá bí máa yẹn léèrè pé níbo náà ti wá lọ gbà wọ́n lẹ̀ ṣé nínú igbó Ọ̀yọ́ state yẹn náà sì wà ní àbí Kaduna máa yẹn ní Sungeru ni wọ́n wà kọ̀ọ̀kan ní àwọn arábí yẹn bèsì sí bọ̀kan tó kó wọn lọ sí Sungeru bí Makurdi agolóògbé sí pé wọ́n tó kó wọn lọ síbẹ̀ yẹn Nigerian troop wọ́n ti fi army barricade gbogbo ibi tán wà torí pé ti Chibok girls ó ti kọ́ wọn lọ́gbọ́n wọ́n ní táwọn Chibok girls pé wọ́n ti pín wọn àwọn yẹn káàkiri bọ̀ pẹ̀lú ẹ̀ tó ṣẹlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn army náà ti kó troop àwọn troops sí gbogbo ẹnu ọ̀nà tó gba gbogbo ìlú yẹn kọjá tó gba gbogbo olúgbó yẹn débi pé wọn ò ní ráyè gbé wọn escape faulting what the wrong information that Okosha gave to us they were all like that on social media tó instigate irọ́ láti kàn fi lè discredit the government to truncate government effort máa yẹ confam ẹ̀ fún wa sí pé inú gbó kò tí a nídìí kò need ẹbí mọ̀ pàmò àṣìmá máa láǹfààní láti lọ interview àwọn tó ń gbé yìí gangan wọ́n máa padà sọ fún wa níbo ṣé lóòótọ́ náà fẹ́ helicopter kò yín ara àwọn ìbéèrè tá a ṣe máa bí wọ́n nìyẹn tíjọba bá gbà wá láyè láti lọ máa interview wọn mo mọ̀ pé wọn ò lè ní ká má rí wọn interview kó kára wọn balẹ̀ ni mọ̀ pàṣẹ máa ráyè lọ interview wọn pàápàá jùlọ principal and she will tell us so ṣé lóòótọ́ náà wọ́n ti fi helicopter kó yín lọ níbo náà ti rescue yín ṣé lóòótọ́ lẹ rí wọn gbà tán yìnbọn síra wọn where were you then gbogbo nǹkan ẹ̀ la fẹ́ gbọ́ ṣé lóòótọ́ ni wọ́n sọ ransom because ẹnìkan tí ẹ̀jẹ̀ ti ta sọ́pọ̀lọ́ ẹ̀ sọ pé gọ́ọ̀mẹ̀ntì ló kó wọn lọ Kaduna inú ilé kan náà kó wọn sí tán ti ń gbádùn ṣe bẹ́ẹ̀ ráwọn ọmọ ẹ pé wọ́n look fresh lágbára ọlọ́wọ́ bọ̀ wá kó wọn náà lọ rúbẹ̀ tí wọn náà máa look fresh àwọn tẹ́ rí yẹn look fresh woman yẹn ti rú ẹni tó bá ní first video tí principal yẹn ṣe àti current video ẹgbà kan release ẹ̀yìn ẹ lọ wo méjèèjì síra wọn àwọn ọmọ kan mo rí wọn bẹ̀ lánàá àwọn ọmọ yẹn ti ń di skeleton àwọn ilé look fresh torí pé wọ́n kó aṣọ dání tí wọ́n kó léwu sí wọn lọ́rùn àwọn ọmọ tó ń ju bisikíìtì jẹ bí ẹni pé nǹkan ṣe wọ́n yìí lẹ́ni wọ́n look fresh ẹni tó funfun sódì ní bí gbẹ́jẹ̀ ti ń tọ́ lára wọn àwọn ilé ní ti torí pọ́npọ́dé ò mọ kí ló ń ṣẹlẹ̀ ní wàdùwàdù tẹ́lẹ̀ táwọn ọmọ yẹn kánà àgbàlá dẹ́nu they are still agile tí wọ́n gbọ́dọ̀ ṣàgbàlagbà bẹ́ẹ̀ ẹ wá náà look fresh ẹ lè look fresh àwọn táwọn yìí look fresh. In fact Nigeria sì ní problem ọ̀nà gbogbo wa fojú ara wa ní fídíò tí wọ́n wà ní ugbó tó ń gbé wọn kó ní ugbó ẹnìkan wá jókòó síbi kan sọ pé wọ́n lọ kó wọn sínú ilé kan Kaduna síbi tó ti kó wọn yẹn jọjọ ilé ibi tá a ti rí wọn yẹn jọ ilé nígbà kan kó wọn lọ ẹ̀jẹ̀ kájọ wò bíbẹ̀ bá jọ inú yàrá o ó yá tó bedroom dẹ̀ níbẹ̀ good. Take more. Oh, yeah. All right. You're welcome. Thank you, Chelsea. All right, so take care. Okay. Okay, This car is okay. That's not okay. everybody's good. I don't know. It's sorry, don't worry. No, don't worry, you're happy. We take care of it. Don't worry, you get your car now. We'll get your car. We'll take care of it. Nigerians, mo fẹ́ ká ṣe sùúrù gan, ṣe rí gbogbo àwọn tí wọ́n dà síta láti máa wá discredit ó rèé sìn nígbà tí wọ́n ti release àwọn ọmọ ẹ̀ gbogbo ayé ń pariwo ẹ lọ kó wọn wá o wọ́n tún release wọn tán. The opposition are now shouting, those that are against the government of the day, they are now shouting àwọn náà kó wọn pamọ́. Ẹnìkan sọ fún mi mo dẹ̀ padà rí kó ṣẹlẹ̀, ẹnìkan sọ fún mi pé ẹ ṣàdúrà kí Ìgbòho má gba àwọn ọmọ yẹn sílẹ̀ o, ẹ ṣàdúrà kí Ìgbòho má rí wọn kó wá o.
ẹni tó ń pè mí lórí fóònù ó ní kí ló dé ní bàbá gbàgede ó ló dangerous mo ní lọ́nà wo sà ó ní ṣé bí mọ̀ pé wọ́n á sọ pé Ìgbòho ló lọ kó àwọn ọmọ yẹn pamọ́ pé Ìgbòho wà lọ kó wọn lẹ̀ nígbà tó rí pé òun ti fẹ́ gba star. mo ń sọ fún bàbá yẹn pé a sane Nigeria will never think like that pé láíláí kò sẹ́ni tó máa ronú bẹ́ẹ̀ àṣé òótọ́ ni. Federal government troop ó gba àwọn ọmọ yẹn sílẹ̀ nísìn some people now stand up started shouting or they stood up so to say they now started shouting wípé pẹ́pẹ́sẹ́ kan ìjọba òun ló kó àwọn ọmọ yẹn pamọ́ ó dẹ̀ tún ti wá lọ gbà wọ́n lẹ̀. I don't have anything to say than just to be laughing, to be smiling, and if I have a glass of non-alcoholic champagne or non-alcoholic wine kí n rọra máa zip ẹ̀ kí n dẹ̀ máa rẹ́rìn ni. bọ́rọ̀ yẹn ṣe jẹ́ òun náà nìyẹn o àwọn tí wọ́n gba àwọn ọmọ yẹn sílẹ̀ fierce gun battle ó ní wọ́n jọ ṣe pẹ̀lú àwọn trúùpù lélẹ̀ tó jẹ́ pé àwọn trúùpù yẹn pẹ̀lú àwọn trúùpù wa àti àwọn kidnappers yẹn wọ́n fẹ́ jọ fi jà pẹ́ta ni débi pé 9 nínú wọn ni wọ́n gbógun lọ ìyẹn nínú àwọn kidnappers kì wá ṣe pé bóyá nínú àwọn tiwa náà o kì í ṣe pé ààrẹ tó kú nínú wọn o torí mo rí kàbí kan pé nínú àwọn ológun wọn ò dárúkọ ológun tó jẹ́ àwọn náà pé wọ́n kú nínú ẹ̀ wípé wọ́n bá lọ so kì í ṣe pé bẹ́ẹ̀ làwọn àmì wa náà lọ àmọ́ bóyá àmì ni wọ́n pa o bóyá àwọn paramilitary tán tẹ̀lé wọn o bóyá àwọn air force àmọ́ bẹ́ẹ̀ nínú àwọn ológun yẹn náà kú tí wọ́n pa ó ní mo ṣe sọ fún federal government pé àwọn tán kó yìí náà àwọn 8 tán kó yẹn sìn wọ́n tún máa lọ kún àwọn tíjọba kó sẹ́wọ̀n ní why tán fi wọ́n sẹ́wọ̀n rárá kí ló dé tètè ràn wọ́n ṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ kán lọ bá àwọn tó kù òfin Nàìjíríà gbà láyè láti pa wọ́n bẹ́ẹ̀ fine ẹ ṣe kóòtù kan tó máa jẹ́ fast track court as soon as tán bá ti ń kó wọn dé báyìí kán kó wọn lọ kóòtù yẹn kán dẹ̀ dájọ́ kú fún wọn kán dẹ̀ if it is compulsory that a Nigerian court must condemn them ẹ dá kóòtù yẹn sílẹ̀ bóyá Enugu ó dà pé gọ́ọ̀mẹ̀ntì Enugu ó ti dárú kóòtù yẹn sílẹ̀ ó dá soon as tán bá ti mú àwọn kidnappers dé báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ kán dájọ́ kú fún wọn olóhùn òun assign death warrant wọn olóhùn assign death warrant wọn lẹ́sẹ̀kẹsẹ̀ ni pé kán òun ò fẹ́ rí wọn Minister of Defence náà dẹ̀ ti sọ̀rọ̀ ó ti declare shooter site fún wọn as soon as ẹ bá ti rí wọn ẹ má ṣàánú wọn rárá your failure to shoot them dead wherever you òun máa tààmù yín as terrorist so kí ló wá kù ìjọba Nàìjíríà ẹ̀yin lẹ́sìn lọ́tẹ̀ ewé la fi wọ́n wèrè in totality ẹ jẹ́ ká rí dọ̀fà àwọn ará bíi Nàìjíríà wọn ń ṣara wa unwanted element ni wọ́n bẹ́ẹ̀ bá ti ń kó wọn bẹ́ẹ̀ wọ́n nídìí court wọn nídìí kọ́ máa lo judiciary wọn máa lo ẹ clear wọn fortunately adúpẹ́ fọlọ́run pé ti káṣù repentant àti ẹ̀fẹ̀ gbọ́n tó jẹ́ repentant kankan nobody is repenting anything nígbà wọ́n bá tó wọn kájọ́ aláwọ̀ repent we don't want enough of prodigal son àfẹ́ mọ́ bàbá tó ṣe prodigal son gan-an wọ́n ti kó àtọmọ ẹ̀ ló gbégbélì ẹ fi yẹn lẹ̀ àfẹ́ kẹ́nìbọ̀dì lóhùn ìtúbà orí ahọ́n tó yẹ pé tó bá náà wọ̀n gbogbo ìtí Buhari ṣe ló ń bu wá lọ́wọ́ yìí gbogbo àwọn tí Buhari kó sínú mi tí Buhari jẹ́ pé èèyàn ní brain problem apààyàn lèèyàn ẹ mọ̀ pé èèyàn ti pa ìmọ̀ye èèyàn ó wá lóhùn túbá òun rí pẹ́ǹtì ẹ kó wọn lọ jẹ chicken jẹ turkey ẹ tó wá dá wọn padà sínú iṣẹ́ ológun wa débi pé wọ́n pọ̀ sí threat sínú iṣẹ́ ológun wa sìn it is totally appalling we must stop that àfẹ́rú ẹ̀ mọ́ o àfẹ́rú ẹ̀ mọ́ mọ́ kí gbogbo ẹ̀yin ẹbí tọ́lọ́mbà yín gba àwọn ẹbí yín jáde láyọ̀ àtàlàfíà lágbára Ọlọ́run yóò lè tọ́ sí yín mọ́ lè rírú ẹ̀ mọ́ nílẹ̀ Yorùbá lágbára even Nàìjíríà generally Ọlọ́run á bá wa stop ìlú ẹ̀ èmi ṣẹ̀ṣẹ̀ rí mí sìn ní wípé pẹ̀lú nǹkan tí Tinubu ṣe yìí Ọlọ́run ti ń bá wa gbàkóso fídíò kan ò ṣeé ṣó mo ní lọ́wọ́ àwọn tí mo rí lẹ́lẹ́yẹ wọ́n á fẹ́ wọ 200 ìpakúpa náà pa wọn kódà ìkan wà lẹ́nu ní òwò báyìí tó sì fọ̀rọ̀ sókè àwọn trúùpù wa náà ni gbogbo iṣẹ́ wọn gbogbo nǹkan burúkú gbogbo ẹrù wọn jágbajàgba làwọn yẹn kó sílẹ̀ wọ́n fún wọn jẹ gan dìwé ìtàn fi ń ṣe yìí pẹ̀lú ògùn Ọlọ́run
Nàìjíríà máa tó di ibi tí Fúlàní ò ní rí gbé. Fúlàní apanirun ni o, àwọn Fúlàní tó hàn fa wàhálà tí wọ́n jẹ́ pé èèyàn dáadáa tó jẹ́ kọ́kàn tẹran tí wọ́n jẹ́jẹ́ tán kì í fẹ́ràn jẹ́ kó irú wọn a lè jọ gbé pẹ̀lú sùúrù. Àmọ́ ṣe lẹ́nu àwọn tó ń náà kú bí tá a máa gbà yẹn lágbára Ọlọ́run gbogbo wọn ni wọ́n máa bógun lọ́wọ́.